Today, 26th of January 2026, we welcome Chief Sunday Adeyemo Igboho to his residence. Aki Baba Chief Sunday Adeyemo Igboho sí ilé wọn tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní àwọn ti pa àwọn sì wọ́n ti wọn. But we give God the glory. Wọ́n ti bá wa gbé wanted kó lára orúkọ. Bàbá náà ni ó wọlé lọ yẹn tẹ́yìn èèyàn náà wò yẹn. So kà sí àwọn èèyàn tó wá bá wọn yọ̀, tó wá bá wọn ṣàjọyọ̀ àwọn lẹ́rí tó pọ̀ ní gbogbo agbègbè yìí. Once again, Koiki Media will bring the work closer to your doorstep. Àbá gbogbo ọmọ Yorùbá lápapọ̀, àbá yín yọ̀, àbá yín dúpẹ́. Chief Sunday Adeyemo Igboho wọ́n ti padà sí orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n yìí ti dé. Today is 26th of January 2026. We welcome Chief Sunday Adeyemo Igboho to his residence. So ilé wọn náà ni a wà ní Soka. Sí ọ̀dọ̀ bàbá mi kábíyèsí Olúbàdàn ni pé àkọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu, President of Nigeria, pé bàbá mi Olúbàdàn lọ bá wọn ní nǹkan bí ìjẹta ọjọ́ Friday ni bàbá mi pè mí, àbí ìjẹrin sorry ọjọ́ Friday bàbá mi pè mí ní nǹkan bí 10 after 10 wọ́n ní àwọn wà lọ́dọ̀ President, àwọn ti wáyé ojú ọ̀rọ̀ mi pé mo ti di free man kí n máa wọlé bọ̀ mo kúrò ní exile kí n máa bọ̀ láti wá máa sùn pẹ̀lú àwọn fámìlì mi nínú ilé mi nìbàdàn pẹ̀lú àlàáfíà. So inú mi dùn gidigidi, ayọ̀ mi sì kún. Ìdí nìyí tí mo fi wá láti wá dúpẹ́ lọ́wọ́ bàbá mi Olúbàdàn, kí n fi ẹ̀mí ìmoore hàn, kí n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ President of Nigeria bàbá Bọ́lá Ahmed Tinubu. Mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá ń bá mi dúpẹ́ lọ́wọ́ wọn because àǹfààní pé wọ́n jẹ́ Yorùbá ni mo jẹ yẹn ẹwọ́dún tí mo ti wà ń gbòòrò ká ní pé lédè mi náà lọ́gbàjọba mi ò lè rírú àǹfààní tí mo jẹ yìí jẹ tí mi ò dẹ̀ pààyàn tí mi ò ṣe nǹkankan tó ti yẹn sìn ìdí tí mo fi wá dúpẹ́ lọ́wọ́ nìyẹn. Kí ni àmọ̀ràn yín fọ́mọ Yorùbá? Ẹ̀yin méjèèjì nígbà tá a jọ wà ní ilé wọn ní kájọ àdúgbò fẹ́ fi. Ọ̀rọ̀ bàbá àtọmọ nìyẹn, ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ orí íńtánẹ́ẹ̀tì. Àmọ̀ràn yín fọ́mọ Yorùbá? Àmọ̀ràn mi fún gbogbo ọmọ Yorùbá ni wípé mo fẹ́ ká ṣera wa lọ́kàn kí ọjọ́ ọ̀la àwọn ọmọ àtòrí ọjọ́ ọ̀la àwọn àbúrò wa àtàwọn obìnrin wa tí ń bọ̀ lẹ́yìn kílẹ̀ Yorùbá dẹ̀ lè gòkè àgbà, ká dẹ̀ mọ́ nígbàgbọ́ wípé ká mọ bú àwọn bàbá wa àwọn àgbàlagbà. Mo dẹ̀ nígbàgbọ́ wípé ilẹ̀ Yorùbá ń bíbà yìí bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ń gbé ìgbésẹ̀ pẹ̀lú gbogbo àwọn bàbá ilẹ̀ Yorùbá láti mójútó ààbò security nílẹ̀ Yorùbá gidigidi. Ohun tí bàbá mi bá mi sọ nìyẹn. Ẹ ṣeun sà. Oosa bàbá mi ló sọ ikú òní pa yín fún wa bàbá mi, ẹnikẹ́ni tó bá wá wá ṣubú yín ogun máa fẹ̀jẹ̀ wọn wẹ̀ ní, ẹnikẹ́ni ẹ̀dákẹ́dá tó bá tún wá ṣubú yín ogun máa fẹ̀jẹ̀ wọn wẹ̀ ní bí àwọn alálẹ̀ ṣe ń gbọ́ wa báyìí. Iwájú ààfin Olúbàdàn Adéwọ̀lú Ládọjà ńlá wàyí o, ńlá wàyí o, gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri wà láyé ẹ jẹ́ ká kọ́ àpò rere o ti bàbá wa Májàsọ́lá Ìgbòho ṣá.
Àwọn òbí mi lé pé mo mọ̀ yìí afáwọn ya máṣe bẹ́ẹ̀ àwọn fámìlì mi lé ní Kwara pé mo mọ̀ yìí o. Wọlé jọ yẹn. Ohun tí mo fi fẹ́ràn ọmọ mi ni pé ohun tí ó fi gbé kọ́kọ́ wá lọ́wọ́ bàbá mi mo ní bàbá mi ó ní yàn mo ní kọ́lé àbí oníbẹ̀ ni mo ní bẹ́ẹ̀ kọ́lé fún yín ó ní sọ̀nbọ̀ wa. Sọ̀nbọ̀ tí wọ́n lè fi wá ohun tí mo fẹ́ràn ọmọ mi ni pé ohun tí ó fẹ́ bẹ́ẹ̀ mo sọ fún Olódùmarè mo ní bàbá mi wọ́n rà mọ́tò fún yín bàbá mi ẹ má bá sàmì yóò ṣe bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ mo kọ́lé bí láti mo fẹ́ mú ọ̀rọ̀ kọ̀ tó ta ní yàrá torí pé mo fẹ́ látọ̀dọ̀ Ọlọ́run láti kékeré mo ti sọ fọlọ́ mo wá ń wọ́kọ̀ ní mo bẹ̀rẹ̀ sí wọ́kọ̀ ní Ọlọ́run kẹ́tí mo fẹ́ rè ohun tá a bá fẹ́ láwọn sọ fún Olódùmarè ọba tó ní wa ọba tó ṣẹ̀dá wa tó fẹ́ràn wa tó dá wa sí alágbára kẹ́kẹ́ jùlọ kò ságbára tó adé tó ju Olódùmarè lọ òun náà máa ra wọ́n sí ọba tó ní wa àwa la Olódùmarè òun lọ́ba tí ń sìn wá àdé sìn kí la fẹ́ fi Olódùmarè ọba tó ń sìn wá ní ọ̀rọ̀ padà lẹ́yìn wa táwọn tó láyé má padà lẹ́yìn wa lẹ́mí ká dàgbà òun tá à ń fẹ́ Olódùmarè ṣe fún wa ká gùn lẹ́mí káwọn kún kékeré o tó bá wọn yá wa ìyá tó bímọ ọlọ́mọ ọjẹ́ wọn mọ́ rẹ ọmọ náà ní kú Ọlọ́run sí lọ́mọ alábàárìkà Olúwa ṣẹ́gun ni èmi sọ Ọlọ́run bá bá ṣẹ́gun fún ẹ ṣẹ́gun fọ́kọ rẹ ṣẹ́gun fún ọmọ náà ṣẹ́gun fún ìdílé rẹ òní mọ̀sàrí ọmọ ọ̀tún bíbèjì ó bí bẹ̀ta nígbà tó bá bí ọkùnrin lórí mẹ́jọ àwa ni ọtún báyìí orí pé akọlù kìjà ń bí wọn ní o sì dàgbà ó lóbi wá tààtì orí pé àwọn ọmọ máa sọ pé mọ̀mọ́ ẹ lò bẹ́ẹ̀ sí ni àbí ẹ fẹ́ lò orí ẹ fẹ́ mọ́ lọ bí ó sì rí ni ẹ àbáde olùwà kò ní kankan bẹ́ẹ̀ lára rẹ ni bẹ́ẹ̀ ni ó sì rí bó ṣe bá ṣe sọ ẹ̀ ní òòlù lágbára Ọlọ́run Jésù Olúwa wa. Àwọn òbí mi lé pé mo mọ̀ yìí afáwọn ya máṣe bẹ́ẹ̀ àwọn fámìlì mi lé ní Kwara pé mo mọ̀ yìí o.